A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Òjò àrọ̀mọ́jú alẹ́ ọjọ́rú ti dá ìjàmbá sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n Medium Security Custodial Center ní Suleja, ìpínlẹ̀ Niger, tí ó yọrí sí bí ẹlẹ́wọ̀n 118 ṣe mórí bọ́ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe ní agbègbè ilé ìjọba ìlú Àbújá, Adamu Duza, lówùúrọ̀ òní. Duza fìdí ẹ̀ múlẹ̀ wípé òjò yìí ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú ọgbà ẹ̀wọ̀n. Lára rẹ̀ ni ọgbà tí ó yí wọn ká perimeter fence. Èyí ló fún àwọn ẹlẹ́wọ̀n ní àǹfààní àti ríbi mórí bọ́. Lójú ẹsẹ̀ ni àjọ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe gbé ìgbésẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí àwọn 10 mú padà sínú ọgbà ẹ̀wọ̀n. Wọ́n ní ìgbésẹ̀ ṣì ń lọ lọ́wọ́ láti rí àwọn yòókù mú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbà ẹ̀wọ̀n yìí ni a gbọ́ wípé ọjọ́ ti lọ lórí wọn nítorí nígbà ìjọba amúnisìn ni wọ́n ti kọ́ òmíràn, ṣùgbọ́n ìgbésẹ̀ ti ń lọ láti ṣe àtúnṣe kíkọ́ wọn padà. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ọ̀gá àgbà fún ọgbà ìwà àtúnṣe ẹkùn ìlú Àbújá, Francis John, ti fi dá ará ìlú lójú wípé kò séwu kí wọ́n máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ láì fòyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ wípé àwọn ti ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ amúnáwá Ìbàdàn Electricity Distribution Company (IBEDC) láti ṣe àtúnṣe àwọn òpó tí ó bàjẹ́ ní ìjọba ìbílẹ̀ Adó-Odò, Ọ̀tà, tí ìjì àrọ̀rọ̀dá òjò ọjọ́ Àìkú dá sílẹ̀. Ìjọba ìpínlẹ̀ sọ àsọdájú yìí nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Káyọ̀dé Akínmádé buwọ́wọ́ lù lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí àwọn agbègbè tí ìjàmbá wọ̀nyí ti wáyé. Ìròyìn jábọ̀ ní ọjọ́ Ajé bí àwọn tí ó fara kááṣá ìjàmbá òjò yìí ṣe ń kérora wípé òpó tí ó dà wó lọ́ọ̀kan afárá Sango sí Ọ̀tà yóò mú wọn wà nínú òkùnkùn fún ọjọ́ pípẹ́. Bákan náà ni wọ́n fi ìfòyà wọn hàn wípé àwọn òpó tí ó ṣubú lulẹ̀ yìí lè mú ewu dání. Lára àwọn ibi tí ìjàmbá yìí ti nípa ní Ìyànà Ìyẹ́sí, Ẹ̀gàn Road, Ìlógbò, Ìjàbá, Ìtẹ̀lé, Láfẹnwá, Singa, Jọjú, Alíṣíbà, Ojú-Oré, Toll Gate, Akẹ́jà, Abẹ́bí, Òsì Roundabout, Ìlú Ọ̀tà, Ọ̀tà Industrial Estate, Atan, Onípáànù, Ọbásanjọ́, Lùsádà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akínmádé, ó ní ìjọba lọ wo gbogbo ibi tí òpó wọ̀nyí ti wó kí wọ́n lè mọ ọ̀nà àti ran ikọ̀ IBEDC lọ́wọ́. Ṣùgbọ́n fídíò kan gbòde kan tí ó ṣe àfihàn bí àwọn òpó wọ̀nyí ṣe wó lulẹ̀ pẹ̀lú kébù sí ojú náà. Gbogbo akitiyan àti rí agbẹnusọ iléeṣẹ́ IBEDC Bùsọ́lá Mítúwàṣe bá sọ̀rọ̀ ni ó já sí pàbó. Kò gbé aago rẹ̀ nígbà tí wọ́n pè é lánàá Ọjọ́rú. Bákan náà ni kò tíì fèsì sí àtẹ̀jíṣẹ́ tí akọ̀ròyìn fi ránṣẹ́ sí i títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìyá kan, ọmọ rẹ̀ ọkùnrin àti ẹnìkan ni a gbọ́ wípé wọ́n gan mọ́ iná mọ̀nàmọ́ná ní ọjà Mòwe ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé, ìpínlẹ̀ Ògùn. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí níbi iná ti ṣẹ́jú lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ amúnáwá tan iná lẹ́yìn wákàtí díẹ̀ tí òjò àrọ̀rọ̀dá ọjọ́ Àìkú dáwọ́ dúró. Gẹ́gẹ́ bí ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀ ti ṣàlàyé, dákúrekú wáyé nídìí step down tí ó fi ara ti ṣọ́ọ̀bù kan bí ìyá oníṣọ́ọ̀bù ṣe dé láti wá ṣí ilẹ̀kùn fún ọjà títà. Wọ́n ní ìyá yìí pẹ̀lú ọmọ rẹ̀ pẹ̀lú ẹnìkan ní iná yìí pa, tí àwọn 4 fi ara ṣèṣe. Adarí ìròyìn fún ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé, Ṣẹ́gun Ṣónẹ́yẹ, fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ìlú Abẹ́òkúta. Ó ní obìnrin yìí jóná kéérú bí ó ti da ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ru kíkọ́ ṣọ́ọ̀bù onírin sí abẹ́ power line. Ó ní alága kánsù Lánre Ògúnṣọlá ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ tí ó sì bá wọn kẹ́dùn. Ó fi kún un wípé alága ti fún gbogbo àwọn tí wọ́n
kọ́ irúfẹ́ ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ní ọjọ́ 7 láti fi ibẹ̀ sílẹ̀ kí ìjàmbá mìíràn má bàa wáyé mọ́. Bákan náà ni alága ṣe àbẹ̀wò sí àwọn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ní Mòwe bí ó ti fi dá wọn lójú wípé wọn yóò rí àlàáfíà tó péye láì san kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó bá wọn kópa nínú ètò ìdìbò gómìnà abẹ́lé tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Wálé Akíntóyìnwá ti pinnu láti jẹ́ àlejò fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC lónìí Ọjọ́bọ̀. Akíntóyìnwá ni kọmíṣánná fún ìṣúná ìpínlẹ̀ Ondo tí ó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí oyè lábẹ́ ìṣèjọba olóògbé gómìnà Rotimi Akeredolu. Bí ó tilẹ̀ jẹ́ wípé síwájú àkókò yìí ni a gbọ́ wípé àwọn ìwé ìròyìn kan jábọ̀ wípé Akíntóyìnwá ti ṣe àbẹ̀wò sí ọ́fíìsì àjọ EFCC láti lọ ṣàlàyé bí àwọn owó kan tó wọ ẹgbẹẹgbẹ̀rún bílíọ̀nù ṣe pòórá lábẹ́ ìṣàkóso rẹ̀ tí wọ́n tún ní àjọ EFCC tì mọ́lé fún gbogbo òpin ọ̀sẹ̀ nígbà tí ètò ìdìbò abẹ́lé ń lọ lọ́wọ́. Ṣùgbọ́n Akíntóyìnwá sẹ́ gbogbo àhesọ yìí bí ó ṣe gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lọ láti lọ kéde wípé òun ti ṣetán láti jẹ́ àjọ EFCC ní lónìí Ọjọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ààrẹ ìjẹta Goodluck Jonathan ti ṣíṣọ lójú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe tí ó ní í ṣe pẹ̀lú ìgbáyégbádùn ará ìlú ní ìlú Uyo, ìpínlẹ̀ Akwa Ibom gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti sààmì ayẹyẹ 60 ọdún ọjọ́ ìbí rẹ̀. Lára àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún láti rí kòtò ìdaminù oníkọnkéré, àtúnṣe apá kan ojúnà Àtíkù Abubakar pẹ̀lú ọ̀nà ẹlẹ́sẹ̀ kòtò ìdaminù, iná oòrùn fún òpópónà, solar street light àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìṣísọlójú iṣẹ́ àkànṣe, ààrẹ ìjẹta gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo-Eno fún iṣẹ́ ribiribi bí ó ṣe mú ọ̀rọ̀ ará ìlú rẹ̀ lọ́kùnkúndùn ní pàápàá jùlọ láàrin ọdún kan tí ó gorí oyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.